ajankolo lórúkọ egúngún ìkànnìkà lórúkọ ègèdè ajagun mọ́sẹ̀tẹ̀ lórúkọ aṣẹ́gun wọ́n ní tí n bá tú àwọn ọba mi tú èyí tí mo bá dí àwọn ọba mi dé mo wá tú ni wọ́n wá dé lẹ́ni o n wò torí ẹni méjì pè yí o nítorí fọ́nà ń sọ ni torí gbogbo ara báyìí sẹ̀wùsẹ̀wù fi ṣàjẹ́ ẹyẹlẹ́kẹ̀ kì í gbé lẹ́gẹ́ kó gbé lẹ́mu kó bẹ́ẹ̀ kó yẹ rí tọ̀tútọ̀sí ni ẹlẹ́dí kórè wọ̀lú mo pè yí o ẹ̀yin gba ọlọ́mọlẹ̀ ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ màfìyà apanimọ̀ wà gbọ́ lókìkí òru akọjá àbọ̀dúgbòǹgbò kejì aburú kìlọ̀kìlọ̀ afẹ́gẹ́gẹ́ níyẹ́ oníbàtẹ́ pẹ̀lẹ́jà tí ìbánijá láìsọ̀ kan ni mo pè yí o ẹ̀yẹ yó ẹ̀yẹ ìyá mi ò sọ̀gà ẹ̀yẹ lọ́dà ẹ̀yẹ àtẹ̀wọ́nù ló sùn ọjọ́ ní gẹ́gẹ́ lábẹ́ ìhòòdò àdúgbàgún ẹlẹ́yẹ nílé ogun ẹlẹ́bẹ̀ gbé fẹ́yẹ lòun ọ̀fẹ́ wọ́n mú ayé ògbègbè ó lòun ní kan sẹ́kẹ́tì wọn fi sọ pàbó ǹjẹ́ àwọn ọ̀mọ̀ràn kan wọ́n ní kí fọ́lọ́ sọ́mu yẹn gẹ́ díẹ̀ kó mú ọkà bàbà díẹ̀ kó gbé fún ẹlẹ́yẹ ó ní jì gíní rìndí o ó lòun ti gbà yín ná fọ́lọ́ sọ ò ìwé ń gbẹ́rẹ̀rẹ̀ bọ̀ lé rẹ ẹyẹ gbẹ́rẹ̀rẹ̀ àdàbà tuntun bá dé kọ́ wájẹ̀ká ẹyẹ gbẹ́rẹ̀rẹ̀ ẹ̀yin tọ́lá yé o ẹ̀yin gbàrúmọ̀lẹ̀ alùkiri ní sẹ́yẹ̀ lù kókó ní sẹ́yìn àgbọ̀nmi lára sẹ̀mílà ní sẹ́yìn ọ̀lẹ́lẹ́ gbósùn adébí ní sẹ́yìn ọ̀kìtì dàda adébámú alájẹkù dàda ọmọ ìrẹ́jàdé ogun èpè jáde wọ́lọ́ ọ̀wálẹ̀wálẹ̀ kọ́lọ̀ sí ìdí tí wọ́n rí ọpọlọ tó lè mú èpè tí wọ́n sábà kò lè jẹ́ torí omi sọ̀rọ̀ kì í ló ń nàgbà ẹ̀ tọ́ra yẹ o kó níbẹ̀ kó sọ bẹ́ẹ̀. iná ni iye dé ẹ̀jẹ̀bala ní iye ogun kálukú mọ́sálẹ̀ ìfọ́kùnrin tó bá ní jagun ẹni gbẹ ọmọlẹ o mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá bẹ̀bẹ̀ ní o ajímọ̀jẹ̀ nǹkan tó lè gun mi làbẹ̀ nípa orí tiẹ̀ ní kútu àyè ajíbọ́lá ọmọ ẹ̀dá ọ̀rọ̀ gbẹ́nu lẹ́nu fọwọ́n yẹn lajẹ gbogbo ẹ̀yìn gbẹ ọmọlẹ sàgbọ́ olùkọ́sọ rẹ̀ kíjayé iná lójú o iná lẹ́nu akata yẹ́rìyẹ́rì bákan ó tòrò àkìdíbọlẹ́ fọlá mo tòrò àkìdíbàlàpà fíṣẹ̀ mo tòrò àkìdíbọ̀kànú lọ dàbùlàbí akọ́lójú akọ́lẹ́nu afọ̀kọ̀ nílẹ̀ àjẹ́ sílẹ̀ alábàámi ọmọ arígbọ́ta sẹ́gun sẹ́gun má ti ẹ̀dì sílẹ̀ mi ládùúgbò òkìrì òkò alámúlámú bàtà ọ̀bẹ ẹlẹ́kùn kọ́kẹ́rù ọ̀bẹ ẹlẹ́kùn ẹlẹ́kùn láàrúyè ìṣẹ̀jẹ̀ onímísùmí ìwọ láàrúyè ìṣùkú ẹni tó lọ lọ́ọ̀kan àtàrí ẹni tí o fi o láta yóò ti mọ́lẹ̀ olómi ńlẹ́gbẹ̀jẹ̀wẹ̀ ọ̀làtọ̀ lẹ́kọ̀ọ́ òfin màtí màbóra koríko odò bírú tó jẹ sẹ̀rùn mọ́niwò lásán ògún mo pè yí o ibẹ̀ ẹ̀rọ mọ́lẹ̀ ọ̀tà nílẹ̀ tí kò lẹ́gbẹ̀dẹ̀gbẹ̀ akọ́gun ní ikú mọ̀tún akọ̀tẹ̀ mọ́lẹ̀ mọ́tẹ̀ omi ńláńlá tí ọ̀tá ò lè kán lù tèmi tí wọ́n lápá tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n wọ́ yẹn ní gẹ́rẹ́rẹ́ abàmì ọmọ ni mi tọ́ jáde lára obìnrin lọ́jọ́ látàbí tó ju gbogbo ọjọ́ lọ wọ́n bí mi ní ọjọ́ ẹtì ọ̀tá ń fọ̀rọ̀ mi ń ṣẹtì bó bá ọ̀la mi lọ̀tá wá iná borí ilé fẹ́ tún ní mí ẹ̀bùrà tí wọ́n kó pa ni sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà tí gbẹ́dú wọlé ọ̀tá mọ́nẹ́jà fọmọ lápáyà òfin mọ́ nàkànàkà sọ́mọ́ nù àpáta ńlá ni mi ti fẹ́ yí ọkọ jẹ́ o ẹ má bàa mi dà ń wò lówó ẹ̀ bọ́ lé ẹni mo bá dúró sí gbúlùgbúlù ojú bàbá lápò bàbá wọn. ayé òkùnkùn ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ̀jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. má jẹun wáyé òkùnkùn má jẹun wáyé òkùnkùn ẹni wáyé òkùnkùn irú wọn ò ráyé wá. ẹni tó ń jẹ nínú òkùnkùn tó mu nínú òkùnkùn tó ń gbégbé ayé òkùnkùn irú wọn ò ráyé wá. ayé ló tán fìtílà fún ni o wọ́n á tún fi kòkò dé pa. ayé nífẹ̀ẹ́ ní lójú fata sẹ́nu wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. ayé ní nkòlèpò lóko àmú. alọ́ba káyé má fàyè dààmú mi mo bẹ̀rù ayé. ayé òkùnkùn. ayé òkùnkùn ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ̀jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. Àṣìṣì Adékúnlé ló ní kẹfẹ́ yìí kọ́gbọ́n ayé lè ọ̀rẹ́ rọra ṣe.
ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. má jẹun wáyé òkùnkùn má jẹun wáyé òkùnkùn ẹni wáyé òkùnkùn irú wọn ò ráyé wá. ẹni tó ń jẹ nínú òkùnkùn tó mu nínú òkùnkùn tó ń gbégbé ayé òkùnkùn irú wọn ò ráyé wá. ayé ló tán fìtílà fún ni o wọ́n á tún fi kòkò dé pa. ayé nífẹ̀ẹ́ ni lójú fata sẹ́nu wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. ayé ní kòlèkò lóko àmú. alọ́ba káyé má fàyè dààmú mi mo bẹ̀rù ayé. ayé 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 òkùnkùn. ayé 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 òkùnkùn ayé. ayé sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ ẹ wá nǹkan fìdílé kẹwà kọ́gbọ́n. báyé bá ń yẹ ọ̀rọ̀ ra ṣe gbígbà bá ń yẹ ọ̀rọ̀ ra ló gbà òṣìkà rántí ọ̀la ẹ̀san adé. ayé dojú kejì ayé dorí kodò òṣìkà rántí ọ̀la ẹ̀san adé. kò sí jà yìí di ọ̀tọ̀ wọn yẹn ló kàn ìsìn lọ́fẹ̀ẹ́ sí i. kí nìyẹn mi ṣe òun jọ láti sọ fún mi sí pé mo ti burú jù. mo ṣe bí mo sọ fún ẹ pé mo ti burú jù kò tẹ́lẹ̀ kọ́ ọ̀tá láti sọ fún mi pé bí èyí wà fẹ́ ìlànà ayé pé o ní láti máa ṣe èso bẹ́ẹ̀ ni ìlú gbọ̀ngàn máa ń láyé pé o ní láti máa ṣe gàràgàrà tí o ti yẹ ní ìrẹsẹ̀ máa sọ fún ẹ sí ẹ bẹ́ẹ̀. yeah thanks mo ti wà bàbá di o ṣe ti rí mi ìbínú mo ti gbà bí ṣe ti máa parọ́ fún ẹ. ti gbé serious. àkómọ ìlú ṣe wọ́n làtà ọ̀rọ̀ mẹ́ta akẹ́kọ̀ọ́ ọkùnrin náà sílẹ̀ ẹ̀yìn tó bẹ́ẹ̀ wọ̀ fún ọ̀rọ̀. ògbóni wo ni yẹ. ògbóni kí ti gbé agbèrè pẹ̀lú pọ̀jù tí o sì ní problem. ẹjọ́ ṣé mo bá báyọ̀ ni. báyọ̀. báyọ̀ tráfù àmọ́ wàá bá nílé. ayé jẹ́ pípọ̀ ní ọba ilé fún ẹ̀fọ́ rẹ̀. àwọn àǹtí gòrè dá. àǹtí ẹ̀ka sọ. kásán báwo. ẹjọ́ báyọ̀ ni mo lè. báyọ̀ ló ń bẹ̀rẹ̀ fún àwọn ọmọ olóṣò sọnù jàgùdà ń wà wèrè bá sí wíyìn ní àwọn ìdí ọtí ẹni jàre àbó o ìmájò rẹ tó lòun wá gbé mi. ìyàwó ẹ ò ti ta lóhùn náà. ẹ ṣe gan sísá. kí ló dé ibo ló dà. actually mo ti sọ fún dádì pé mo ń tẹ̀lé ọ̀rẹ́ mi lọ síbi birthday mọ́mì. so mọ́mì tẹ ló ń ṣe birthday. bẹ́ẹ̀ ni mọ́mì ló ṣe birthday lórí inú mi dẹ̀ máa dùn tọ́rẹ́ mi náà bá wà pẹ̀lú mi ní ìlú tight ring nínú. a ó tẹ̀lé abẹ́ agili tí ń ṣègbéyàwó aláǹgbá àfọmọfọkọ àbí ìwọ tiẹ̀ wá ti wá dorí oníranù báyìí o ò níṣẹ́ lọ́wọ́ mọ́ anyways kò tiẹ̀ sí wàhálà á tẹ̀lé ẹ̀ ò ṣó ti yẹ wàá kọ́kọ́ wọnú ilé lọ mo ti bàyẹ̀ pé mo láwọn iṣẹ́ kan tí mo fẹ́ fún ẹ lọ sínú room mi laundry basket mi ẹ̀ gbé kó fọ gbogbo aṣọ tó wà bẹ̀ pátá kó dẹ̀ make sure pé ó mọ́ dáadáa tó bá ti fọ̀ tán kó bọ́ sínú kitchen àwọn abọ́ta fi jẹun láìpẹ́ yìí sí kó lọ clean gbogbo ẹ̀ kó dẹ̀ mop lẹ́lẹ̀ kó tó bá ti tán kó máa tẹ̀lé ọ̀rẹ́. wà á tí mi ẹni tí mo ti múra mo dẹ̀ ń tẹ̀lé ọ̀rẹ́ mi sí. orí ò pé orí ẹ̀ dàrú mo sọ pé will you get inside wọ́n mú nílẹ̀ fún mi jọ ọ̀dẹ̀. Báyọ̀
àbọ̀ ọ̀yà ilé yín àfíà ilé yín. Wọ́n ṣe ìwọ́n àwọn aṣèlú kí ló wá ṣe ní idiot bó máa rí wọn bó ṣe rí àwọn òpònú méjì sweetheart báwo jàre ni wọ́n sọ. Madam go fire, madam, sustain, madam just. Báyọ̀. Kí ló ń ṣe tó ká gbogbo ká? Actually, nǹkan tó rí ìṣẹ̀lẹ̀ gangan ni pé mo fẹ́. Kí sọ̀rọ̀? Kò ní lè sọ ọkọ tó ṣẹlẹ̀ kò ní lè sọ ń gbọ́ ṣó lè sọ ni ṣó lè sọ ni ṣé òun kì í di ọtí ni bọ̀bọ̀ yìí wàláì òun ní bílífù pé ó tún ṣe rádaràdẹ bó ṣe máa ń ṣe as usual náà wọn náà dé bínú ó fi mí sílẹ̀ lórí ìdúró bínú ó bínú lórí jọ mi ò nà ẹ́ ṣó nìkan tó máa nà ẹ́ ó ti wà lára ẹ̀ ikọ́ tí máa bẹ̀ fà ní inú ilé yìí ara ẹ̀gàn á kàn tó ní nuisance ní ẹ̀yìn. Wọ́n má wọrí ní tiẹ̀ máa lọ Báyọ̀ ókè ó fi òṣì orí burúkú ẹ̀ ó fi lé ọkọ Bídèmí lọ. No mi ò nù ẹ́ àṣọwẹ́ wọn náà gbìyànjú mi mo ṣe pé fún ẹ mi ò nù ẹ́ ṣé mo fẹ́ fọmọ ẹ lórí ni kí n fọmọ ẹ lórí kó yọ ẹ̀jẹ̀. Tí dábì bá ti dé báyìí àwọn lọ kó mi lé ṣé ti yẹ. Báyọ̀ ó gba ilé tí nítorí pé o sọ fún pé o fẹ́ jáde ó dẹ̀ ní dandan kó wọ́n nílé kó lọ fọ aṣọ òun ó dẹ̀ gbowó sókè ó dẹ̀ gba etí ẹ̀ Báyọ̀ no that's wrong no this is too much tí ẹ̀gbọ́n náà ṣé dáàdi ò sí nílé láti báwí fún ẹni pé kó má ṣe rú ẹ̀ mọ́. And actually dáàdi ò sí nílé bọ̀ǹgbà tí dáàdi dé mo ṣàlàyé fún wọn dáàdi náà bínú wọn faraya bọ́ àǹtí ọ̀bẹ gọ́mọdé lọ ọmọ kékeré sọ̀bẹ nù ṣọ́ọ̀bì ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe gbé máa ń ṣe always nìyẹn. bóyá máa tún tẹ yóò ti pọ̀ jù náà kó dáa ẹyan ní ẹ̀ náà Báyọ̀ níbi tọ́rọ̀ dé advice tẹ́mi máa ní fún ẹ ni pé kó wá bó ṣe máa ṣùgbọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ wípé ìtàn ní ọ̀rọ̀ ilé ayé jẹ́ fẹ́ni tó bá fẹ́ gbé ilé ayé I'm telling you àbúrò mi ìtàn ní gbogbo ẹ wo nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé wàá pọ̀ sókè wàá rajà wàá wọnú ayé wàá sọ̀rọ̀ ẹ̀nù wàá kúrò níbi tó wà ẹ̀ wàá lọ sípò míì so that at least ìwọ náà lè wá nǹkan tó máa fi ilé ayé ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni sórí by the time tó bá ṣàṣeyọrí lágbára Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ pé wàá ṣàṣeyọrí tó yege ní nǹkan tó bá dáwọ́ ẹ̀ lé lórí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí tán ló máa jẹ́ fún ẹ̀ bẹ́ẹ̀ ni tó máa fẹ́ kó jókòó kó ro ibi tí o lè lọ at least tí wọ́n lè máa treat ẹ̀ báwọn lè ṣe ń ṣe fún ẹ̀ from there you know wá nǹkan tó máa fi ilé ayé ẹ̀ ṣe this is too much tábàdé ní ká wò dáadáa ń sin ṣe mímì bá dẹ̀ ní kí gbà ẹ́ sọ́dọ̀ àmọ́ máa sọ mí lẹ́nu ni tí bá fi lè ṣe irú ẹ̀ mo gbé lé yóò jìnnà síbi àdúgbò lájọ ń gbé ayé òde pẹ́ sọ̀yàn ní lórúkọ burúkú ọmọ ní bóyá èmi mo ní kó ṣàṣemáṣe níbi tó wà tó ní mo fẹ́ kó wá sọ́dọ̀ mi àǹdé mi ò dẹ̀ ní fẹ́ kọ́bà mi lórúkọ jẹ́ tó máa fẹ́ kó jókòó kó wo ibi tí o lè lọ
at least from there mo dẹ̀ mọ̀ pé bára ọlọ́run ọba gbogbo nǹkan tó bá dáwọ́ lérí ayọ̀rí sí rere. ṣe láǹtí èmi náà máa wá kúnrin ẹsẹ̀ mi mo dẹ̀ bílí pé bẹ́ẹ̀ sọ yẹn náà lè máa rí ọlọ́run fún mi ṣe. gbogbo ìgbà tí bá rántí ọ̀rọ̀ inú mi ò kí ń dùn rárá. Báyọ̀ ọ̀rọ̀ wo ló lè heavy ní mind ẹ̀ tó dẹ̀ máa cause ìbànújẹ́ fún ẹ tó ní ti sọ fún mi all this while why so anything tó bá wà mind ẹ jẹ́ kí n bọ̀ ẹ́. ẹ̀sìn àwọn àǹtí mi bídé mi máa ń jẹ́ kí n mọ̀ pé èmi kọ́ ní biological father mi at the same time wọ́n máa tún jẹ́ kí n mọ̀ pé mọ́mì mi ò kú àmọ́ ta ni mọ́mì mi níbo ni màá mi wà. ṣé orí ìbéèrè tó béèrè ìbéèrè ńlá ni àmọ́ àwọn àgbábọ̀ wọ́n nígbà míì wà tọ́rọ̀ máa wà tí ò ní sáyé ìgbà míì àyè dẹ̀ máa wà tí ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé orí lẹ́nìí àtàyè àti ọ̀rọ̀ ní òsè. but gbogbo ìgbà tí bá ń béèrè question lọ́rùn nǹkan kan náà tẹ̀ máa ń sọ fún mi rè. nítorí pé kò tí ì tó ni àsìkò tí ì tó ìwọ fọkàn ẹ balẹ̀ ṣọ́rọ̀ mi yẹ èèyàn ló bí ẹ sáyé ó wọ́wọ́ látọ̀run nígbà tọ́jú ọ̀rọ̀ bá tó gbogbo ẹ̀ ló máa mọ́lẹ̀ sí ẹ kedere ó ti wá. Báyọ̀, ṣé adúrún nǹkan yìí ló tó ẹrú níbi tó ń gbé? Àmọ́ o, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kò lópin. Òkádàwọ̀ oníkálukú jẹ́ kẹrẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò dẹ̀ sí ẹni tó wà láyé yìí tí kò lè òkádà rẹ̀. tí máa dé kádàrá bọ́n sọ pé lọ́run ṣe rí kí ló ti tẹ̀mí gbégbá sọ fún mi ìbànújẹ́ ó fọkàn àyà mi ṣe gbogbo bómi jẹ́ ṣe fojú mi ṣe lé ojúmọ́ kan ò lè mọ́ kí mi kí má kábàámọ̀ bọ́ tí bá ń ṣe ìwọ tó jẹ́ kí igi tó tọ̀ tèmi pẹ́ ń gbó èmi ò ṣọ́ọ̀kì mo lè rí dùnú láyé tí mo wá yìí. Báyọ̀ ìwọ ló jẹ́ ń rò bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni because kò sí èèyàn tó lè mú make ẹ happy ìwọ náà ló máa múná rẹ dùn. ó tó. yes báyìí pé kó má máa ronú kó lè má máa sun ẹbí àdúrà ni wàá máa gbà but tí n bá délé sìn mo máa pé popsi mi jókòó máa narrate gbogbo nǹkan tó sọ fún mi yìí fún wọn mo jẹ́ wà very very sure pé wọ́n máa gbà ẹ́ àbí ìwọ ò fẹ́ gbé lọ́dọ̀ wa ni. mo lè gbé lọ́dọ̀ yín. tó bá ti máa gbé lọ́dọ̀ wa kò sí problem. ayé tó o ṣe máa lè jẹ ohun sí kí ló fẹ́ jẹ kí ló fẹ́ ayé òkùnkùn ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ̀jẹ̀ a ò mọ bí ayé lọ ayé lókun ní ọlọ́sàn. ṣé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni òun ṣe pé ó ń wù mí ṣé ọmọ yẹn fò fẹ́ sọ mí lẹ́nu ọmọ yẹn ń gbọ́rọ̀ ni ìjọ má bí kàlẹ́. kí ló ṣe yẹ ṣé fẹ́ kó yìí jẹ ni. ẹ̀yin kan kí lè ń sọ. ṣẹ́ni ó ti realize pé wọ́n ṣe ọlọ́run. ó ti realize ṣé wàá rí pé méje ẹ̀mọ́ tó ń ṣe yín rárá ó ti realize ìwọ́n lò ìwọ́n ṣe kí ló lò yẹn àṣìṣe òkọgbọ́n ẹ ṣe èèyàn rárá ok táìmù ilẹ̀ ṣe máa sọ fún mi lẹ́yìn máa pa ọ̀rá fún mi àbí ẹ̀yin sọ fún mi nìyẹn kí n lè gbà kí n lè fẹ́ kí n ṣe wedding pẹ̀lú ẹ̀ etí ẹjọ́ tẹ́yìn bá jẹ́ àbúrò sí mẹ́rin àdásùn fẹ́ lè ó ti change kò lè change mọ́ tó bá change àwọn affect country tó lè wà ó ti affect ara ẹ̀ fún ẹ bí jẹ́sì ó tọ̀rọ̀ kan fún ẹ ṣé ti yẹ láàrin èmi àti àjọmọ̀ ni èmi mú ẹ dáadáa àwọn ilé ilé máa mú olè máa pretend lójú wọn ó lè pretend fún mi obìnrin tá a bá ti tú lẹ́rù tí àbá ti gbá ìwà ń bẹ̀ obìnrin ò yẹ lóbìnrin.
má bí wá ṣe mi sọ torí Ọlọ́run. òótọ́ rèé òótọ́ ni o. Is it up to that? Ohun tí ìsọ yìí ti ń pọ̀ jù. Dodo ẹjọ́ tí bá ń sọ̀rọ̀ má bẹ̀ mí lọ́wọ́ tó ṣe ń bèrè lọ́wọ́ pé sí. o bá mi sọ̀rọ̀ ó yà wèrè rí kí ó kàn mí mo rí ni. iná ìwà fọwọ́kọ̀ mi fọwọ́kọ̀ ọ̀yà tún fọwọ́kọ̀ dáadáa. oh my god o rí ràn ọ̀rọ̀ náà bí tún fọwọ́kọ̀ sí o lè rọ́ ẹ̀ dì mú mọ́ ilé ẹ̀ka pípa rẹ̀ tí o bá tún di ọwọ́ ìmú mọ́ máa gé last ni àbọ̀ tó bá ti rí ìdìmú ọ̀ lè rí gé o ti ẹ̀ dìmú last o. ẹ má bínú. o sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀ sọ pé mi gbé kíníkan tẹ bá nínú bí mi tí bá súnmọ́ yín bá kọ fún yín màá nínú ibi kẹ́ kú ni. mo láwọn òjò ọ̀rọ̀ yìí máa ń jó tọ́ bọ́ ma ẹ bá mi gbé tó bá máa lé lọ ni. bó sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. àṣìṣì gentlemen, kí ló porúkọ ẹ̀ yẹn náà? Báyọ̀. Báyọ̀ yé sà. Báyọ̀. Actually, Tinúadé ọmọ mi ti so much nípa ẹ̀, you know, and I feel so sorry for you. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó touch mi díẹ̀ nígbà tí mo gbọ́ àwọn nǹkan nípa you know, pẹ̀lẹ́. Ó ga o, sórí ó máa ń wáyé bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀dá láyé. Ìṣòro tó máa ga ju ẹ̀mí wa lọ ní kọ́lọ̀ má jẹ́ ká rí. Ọlọ́run ìjòrò ètò máa ga ju ẹ̀mí ẹ̀ lọ. You see? Ṣé ara nǹkan tó wádùn náà ló jẹ́ kó wá lean kó rù báyìí kó slim báyìí àbí bó ṣe wà gbogbo rẹ̀ láti rẹ̀? No dàbí kò lè sọ̀rọ̀ náà. Okay, it's a skin type. Sorry pẹ̀lẹ́, but o ní láti máa tún chop dáadáa jù bẹ́ẹ̀ lọ, you know. Má jẹ́ ká yé rí pé òun ronú. Ó ti yẹ Ọlọ́run á bí a gbogbo ìṣòro yẹn. Secondly, she said something about accommodation. I mean shelter. Ó ní òòrè bíi forí sí oníṣòro ladies and that. Ọ̀rọ̀ ńlá ni. Bó ṣe mọ̀ wípé kò easy bí wọ́n ṣe jọkùnrin kémi wá ní kò gbé kó má bọ́ lé wa. Come on. Stop that. Ọkùnrin ni ẹ́. Ẹ̀yin aṣòkòtò àbí ṣòkòtò tọ́ntírín kéèyàn wá ní kẹgbẹ́ pẹ̀lú ọmọ obìnrin ó dangerous. Tinu, stop that. Ṣùgbọ́n torí pé you know she's my precious daughter tí mo dẹ̀ really like gan kò gba nǹkan tí lọ́wọ́ mi rí kò dẹ̀ lè gba nǹkan tí lọ́wọ́ mi máa kàn sí dẹ̀. That's okay. Daddy, I love you. Come on. He say, ìwọ ni kò wá ṣe jẹ́jẹ́, kò tún ọmọlúwàbí ẹ̀ ṣe. Ó ti yẹ, ìwọ náà dẹ̀ rí àtọ̀ láàrin ibi tó wà àti ibi tó ti ń bọ̀. Gbogbo bó ṣe gbẹ gbogbo àtútù á jáde, you know. Gbogbo ṣòkòtò abẹ́ sí ń kanlẹ̀, you know, wàá look fresh up, you see. Tó bá ti ṣe tán, baby. Lára àwọn rooms tó wà lókè yẹn. Ní kọba the first one ìyẹn ṣe máa ní èsì máa ṣiṣẹ́ ń bẹ̀ jẹ́ kán tidy room yẹn fún kó park àwọn luggages ẹ̀ síbẹ̀ then kó ṣe shopping for later. Wọ́n jẹ́ kí wọ́n ní kí n make one or two contact, okay? Alright, take care ṣùgbọ́n. má jẹun wáyé òkùnkùn má jẹun wáyé òkùnkùn tó mú nínú òkùnkùn tó ń gbégbé ayé òkùnkùn irú wọn ò ráyé wá. ayé ló tán fìtílà fún ni o wọ́n á tún fi kòkò dé pa. ayé nífẹ̀ẹ́ ní lójú fata sẹ́nu wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. ayé ní pòlìpò lóko wà mú. àlọ́ba káyé má fàyè dààmú mi mo bẹ̀rù ayé. ayé òkùnkùn. ayé òkùnkùn. ayé dojú kejì. ayé dorí kodò bó sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. àṣìṣì Adékúnlé
kẹfẹ́ yìí kọ́gbọ́n ayé lè ọ̀rẹ́ rọra ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ ẹ wá nǹkan fìdílé kẹwàá kọ́gbọ́n. báyé bá ń yẹ ọ̀rọ̀ ra ṣe gbígbà bá ń yẹ ọ̀rọ̀ ra ló gbà òṣìkà rántí ọ̀la ẹ̀san adé ayé dojú kejì ayé dorí kodò òṣìkà rántí ọ̀la ẹ̀san àké ayé 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 òkùnkùn ayé 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 òkùnkùn. ṣe kò gbogbo nǹkan tẹ́ gbèsè ayé ọ̀lẹ bí ọ̀lẹ bí ọ̀lẹ. ojú onílé àbí ìlú sẹ̀. this rain eléyìí ò kì í ṣe rain. ọmọ yìí lẹ́nà olójú òun rọ̀ jẹ́ kó relax. ó dá sí ẹ̀ka bí kí ni ti ìyàwó ẹ̀ ní kò so mọ́. má wọrí èmi ní ẹnu mi ò dúró wá ń wọ́ mi má wọrí. let's go inside gbogbo yìí ti pọ̀ jù kí ká padà sínú ilé náà. mi ò lọ gbogbo mi ò lọ jọ. big brother. báwo ni ìjọba ni ìjọba pa. ipò ẹ̀ ti dé sọ bó ló ti ń lọ bó ló ti ń bọ̀ bó ló ti ń jábọ̀. nǹkan ṣe mo ń bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀. sòtọ́ ọ̀rọ̀ sọ́bí tó ti ń bọ̀. ọ̀rẹ́ àbí. láìláì ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ti ń bọ̀. wá báwo ni ọ̀rọ̀ Báyọ̀ ṣùgbọ́n pa Báyọ̀. Báyọ̀ sọ mi. dọ́ọ̀lì tí n bá gbọ́ ẹyé oníbáyọ̀ sọ mi. no tí wọ́n gbé láti jọ ẹ̀ a ní àti rí Báyọ̀ a ò rí Báyọ̀. ṣẹ́rí ẹni béèrè ọ̀rọ̀ ó fẹ́ gbọ́gbọ́ mi ṣẹ́rí ọ̀rọ̀ Báyọ̀ ó dàbí ọ̀rọ̀ àwọn tó máa ń ṣe fíìmù yẹn tí wọ́n bá ń ya fíìmù wípé èèyàn jìyà láti bẹ̀rẹ̀ o tó bá ti fẹ́ dédé ẹ̀ lọ́ máa ń jọ rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Báyọ̀ ṣe rí ọ̀rọ̀ Báyọ̀ dàbí ẹni tí ó máa ń jí lójoojúmọ́ tí kò kàn fojú máa yí ẹ̀rí dùn nínú so ibi tó wà nísìnyí ó ti wà òkè tẹ́yìn kan bá rí Báyọ̀ ó ti sanra jù yín lọ. irọ́ ló ń pa fún yẹn irọ́ ló ń pa. Díwálé ṣoré lè tó mú wá this time around irọ́ ni because Báyọ̀ tó ń sọ yìí èmi gan bí mo ṣe lẹ̀ pàtó yìí mo ní bọ́dì ju Báyọ̀ lọ náà náà wọ́n sọ ẹ́sìn pé ó ti wá tóbi ju Bọ́lájí lọ irọ́ ni. ṣẹ́rí mo ìwà yìí mi ò fi mọ́ tálẹ̀ mi ìdẹ̀ mú ṣàfihàn Báyọ̀ ti sanra jù yín lọ ṣé màá mọ́rọ̀ lẹ́yìn sí ni máa ní mo tó pa wọn ni èmi rí Báyọ̀ jẹ̀ nínú ṣé ti kò sí ìwọ̀n tó ṣe Báyọ̀. ó mọ ká tó ṣẹlẹ̀ sórí gbogbo tó sọ yẹn bá ìwọ fún rẹ ó sanra ju Báyọ̀ lọ. mi ò sanra ju Báyọ̀ lọ jẹ́rí lówó ni Báyọ̀ wà Báyọ̀ tẹ big boy ni Báyọ̀ ẹ̀wọ̀ ẹ má ro. wo ló lọ tì í bó wà ló lọ sí. ṣé àbá mi káwọn ọmọ mi. gbà síbẹ̀ kò má ṣètò mọ́ mi lọ́wọ́ mi o bóyá tó yí ẹ̀. ìwọ gan náà wọn náà padà sí kájú tí wọ́n ti mọ tó ti mọ ìjọ òru fún owó yìí. àkómi wá gbọ́ sí kí wọ́n ti wá ó ti di nípa. ó ìyàwó mi jẹ́ bá ọmọ mi tán fàwọn méjèèjì tilẹ̀ já lọ yìí lọ. ojú àṣà kiri ojú àkùdì kì í rọrùn ọ̀rọ̀ kọ̀rọ̀ kan kì í bá kúnlé ọ̀rọ̀ gbogbo tó bọ́ tó bẹ̀sẹ̀ kò lè ṣẹlẹ̀ sí i. fílẹ̀ ìfakọ̀lù ní akátá ní jẹ́ àká èsì ọ̀dàrán máa gbòdé jìfà ọ̀sẹ̀ ìtura ọmọ ní kọ́lé sí òtúfẹ̀ wọ́n ní ebi kì í pa babaláwo dojú alẹ́ òǹgbẹ kì í gbé oníṣègùn ọ̀sẹ̀ ìtura wá dé ó bínú dé jọ́nà rẹ̀ ó ní ebi dé ọ̀dá owó ti dé ìjẹ́ owó lówó ti ń bẹ ní sàlú ayé kí wọ́n wá kọ́ fún ọpọlọ sọ́kọ́ òfin tó fi ṣe kó tún ṣẹ́kù sílẹ̀ torí tíjọ́ ta ò ní í ṣèdí òkèòkè ní ṣògbòǹgbò lákìtàn àrẹ́tẹ̀kẹ́ bẹ̀rẹ̀ ní tọmọ tuntun wèrè já wèrè so wèrè já ìjákújà lásìwé já ìdíkúdí wèrè di ẹrù tí ẹ wọjà ẹni sinmi ló ṣe bí ẹni fún ẹbí tí ó pé ra òde gba ayé sórí ìwọ filẹ̀ tẹ́gùn máa ń yé ni ká máa lọ́dún ní o bó ṣe ń sara yín náà ló sara ọ̀hún ẹ tẹ́ mú àlọ́ bó bá ti ń yí ọkọ̀ máa sá bó ṣe ń sara yín ló sara ọ̀hún o sórí bó ṣe ń sá kiri tó ń sáré ti ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrin owó rẹ̀ yóò tún máa pọ̀ sí iyì rẹ̀ ń pọ̀ sí ó ní sọ fún fẹ́
tí ọba fi lé ọmọ àfàmàkó mi máa tẹ̀ ìwò mi lẹ́nu tó gbé nílé ọ tó bá ń wẹ̀yìn o lè mọ́ rí mi ń rí ọ ẹ kò sí tí ó sì ọ fún mi bá ń bẹ lẹ́yìn ẹja báyìí àṣírí ẹja ò ní tú ẹnìkan wọn rí mú wọn ò ní mú ẹ ọláàrẹ ọmọ kò sí fẹmi ara rẹ balẹ̀ kò sí tí ó ṣe lágbára àwọn tó la gbogbo ajé ò ní bá yọ tiẹ̀ ló máa bàjẹ́ ọmọ àlè ẹrú ti bà á lágbára náà ó táwọn wí ní ọ̀sẹ̀ nǹkan kékeré ẹgbẹ̀rún mọ̀lẹ́ ọmọ tí mo fi kọ́ ọlọ́run ní adébọ́lọ́ ọmọ ẹ̀dá mi ọ̀rọ̀ gbẹ́nu lédè fún ọ̀yàn mímọ́ láàrin ìyá mi àbẹ̀ ní adémọ̀jẹ̀ nǹkan tó lè gbé gbé lábẹ́lẹ́. Ibà 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 ti wáyé ọjọ́ ibà ti wọ̀ oòrùn ibà yìí tó láyé mojúbà lónìí ẹ jẹ́ kí ibà yìí fọ́rọ̀ ṣọṣẹ́ o ẹ ti ní kí n ṣe bí wọ́n ṣe ń ṣe mo ní kó máa lè rí bó ṣe kó rí mo ti mú ọ́ báyìí o ẹ bá mi gbà o ẹ gbà o ẹ gbà o ẹ bá mi gbà o kí ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ péré ni mo máa ń lò sí ìjà máa gbà. Something is wrong somewhere. Kò ní mo fẹ́ gbé bàbá yìí. Wọ́n Fọlọ́nsọ Fọlọ́nsọ àwọn oníkàlùfẹ́ ká gbọ́ ní sàwọn ní alára ká sọ̀rọ̀ fún ẹ ká gbà ní iye ọmọ ènìyàn a kì í tó bá rẹ ní gbélé ká má tọrọ ọba rẹ ní sọ akíló tí mo fẹ́ nu mi bá ẹ sọ̀rọ̀ tó gbọ́ ó pe Fálẹ́kẹ̀ ó pe Ṣùlélẹ̀ ó wú ọ̀run yàyà bí ẹni tó ní wálé ayé mọ́ lágbègbè tí mo kìlọ̀ fún un ó sì kọ́ tí ìgbọ́n ń ṣẹ́bọ̀. Bàbá ṣe ní gbogbo ọ̀rọ̀ tẹ sọ láti àárọ̀ gbogbo ẹ̀mí nígbà tẹ pọ̀ fún ẹ lọ tẹ pàbọ̀ ẹni mo pe Fálẹ́kẹ̀ mo pe Ṣùlélẹ̀ ṣó possible ǹjẹ́ gbòdì lẹ́nu mi báyìí a ní nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò understand mọ́ bàbá kò yé mi ni mò ń jẹ́ kó yé yín yẹn ẹ wá ní mo pè kankan lólè mo pè kankan lékè kó no. Àlejò tó gbà sílẹ̀ kọ́. Àlejò you mean visitor a stranger. ṣé ni mo kìlọ̀ fún ẹ pé ẹ̀jẹ̀ arábìnrin kankan ò gbọ́dọ̀ dé sàkání ẹ̀ tó bá dé sàkání ẹ̀ nǹkan burúkú yóò ṣẹlẹ̀. Bàbá mo gbàlejò sílé and then tí mo gbà sílé mo really jálejò dọ́tà mi ló mú wá ẹ̀mọ̀ pọ́ mọ́ mi ó wo lọ́wọ́ mi nǹkan tó bá fẹ́ ni máa ń ṣe boy tó ń jẹ́ Báyọ̀ òun ni mo ní kó kọ́ mascot. ṣé mo gbọ́ ọgbà ni mo ṣe yá fún mọ́tò péré Báyọ̀ ṣé mo sọ fún ọ pé ẹ̀jẹ̀ arábìnrin kankan ò gbọ́dọ̀ dé sàkání ẹ̀ wọ́n má jẹ́ mo parọ́ fún ẹ o Báyọ̀ tó gbà sílé nǹkan ní sòrò ayé ẹ̀. Bàbá ọmọ òsì. all right láti ṣe mi tí mo máa ti ṣe ara ẹ̀ báyìí ṣe níbi tẹ sọ̀rọ̀ dé àti ibi tí ẹ rántí sọ̀rọ̀ dé ó ti yé mi and mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín o irú ẹni tẹ́ ni mo gbà sílé tó ti di wàhálà sílẹ̀ lọ́rọ̀ yẹn ǹjẹ́ tí n bá lè ní kán bá mi gbìyànjú láti kán mẹ̀lẹ́ lọ́kọ̀ kí ni nǹkan tẹ fẹ́ o. tẹ́ ẹ bá yẹn ní àgbo ti gbẹ̀yìn owó rẹ̀. pé yẹn wà ok. ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ lọ àmọ́ lẹ́sìn yẹn. all right better èmi gan wá make sure pé mo ṣe ní kíákíá nítorí mo mọ̀ pé mi ò dé ọ̀dọ̀ yín kí n gbọ́dọ̀ burúkú bẹ́ẹ̀ ṣe náà dùn yẹn gan mo mọ̀ pé nǹkan tó dáa lè sọ lẹ́nu ẹ jẹ́ kí mi tètè máa wáyé. ṣe ní kankan kan ló lè. máa pè yín. ìgbọ́dọ̀ gbọ́dọ̀ làájọ́ pọlọ tó bá tutù tá a wò lè yí. mo lọ. ó dáa èmi wọ́n ní mo sì mọ̀ òkú ní ṣèkà tó lè bá wá di mi tó ìpàdé dọ̀dọ̀ dé lé lùbọ̀ yìí àbọ̀ òkú lágbà. Báyọ̀ ìwọ kúrò lé ó jẹ́ kí n mọ̀ ìwà tó wù yí kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ó fi ilé sílẹ̀ wà lọ bí ẹni yàrá rò ó lọ bí ẹni tí ò lára ọmọlúwàbí kò rin irú rí bẹ́ẹ̀ now look at it ṣé tí mi ò bá ránṣẹ́ sí ẹ o ò ní yọjú sí mi ilé ayé ò rí bẹ́ẹ̀ kí ni o tí ì bá ṣẹlẹ̀ ta ni ìbá ṣẹnu lé
tó dédé kẹ́rù tó jáde lọ. Náà sọ fún mi kí ni nǹkan tó ń ṣe ẹ́ gan-an, kí ni nǹkan tó mú ẹ tó mú láyé tó fi ń láti kúrò lẹ̀ jẹ́ kí n mọ̀. Àkọ́kọ́ mi lè gbóníṣẹ́ yín kí n má jẹ but Daddy nǹkan tó ń dùn mí lọ́kàn gangan ẹ̀ mọ́. Kí ni nǹkan náà? Daddy ojoojúmọ́ ni máa ń béèrè màmí lọ́wọ́ yín ẹ̀kọ́ máa ń fẹ́ ní dọ́là ní sá and again sá ṣe lẹ́ni tí mọ́tò bá pa yẹn wọ́n máa rọ́jú olórí ẹ̀ ẹ sọ fún mi tí màmí bá ti kú. Ọ̀rọ̀ ńlá náà ló bèrè yìí ó dẹ̀ mọ̀ pé ògbà tó bá bèrè mo máa sọ fún ọ lásìkò tí tó ṣùgbọ́n ó jẹ́ ọmọ tó ní ìwà nílá ẹ̀ tó máa ń fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé gbogbo wa òun ló jẹ́ kí èmi náà nífẹ̀ẹ́ nítorí tí n bá dúró lé lórí mo dúró lé lórí ni àmọ́ má ṣe má sọ fún ẹ ṣe jọ sá. ìyẹn wà láyé sá. wọ́n ti kọ́ Mami. Jórí láti ìgbà tí àìsàn yìí ti dé sí kò sí ibi tí mi ò gbé lọ kò tí ì rí ìwòsàn bí mo ṣe ń sọ̀rọ̀ débi wípé mo ti wá jáde síta débi kò mọ̀ mi tó wà mọ́. Ìyẹn ló ń fún mi ní ìbànújẹ́ each time tó bá pè mí tó béèrè màmá ẹ̀ lọ́wọ́ mi bí báwo ni mo fẹ́ sọ fún ẹ torí nǹkan ìbànújẹ́ gidi. Àmọ́ mi ò tí ì jáwọ́ torí bí náà ò bá kúrò lórí ẹ̀jẹ̀ ò ní kúrò lọ́wọ́ mo ṣe máa sá ipá mi láti make sure pé àwọn ojútùú sí ọ̀rọ̀ bàbá ẹ̀ ṣe ti kọ́ má sọ fún wọn ọ̀rọ̀ ẹ̀ máa ẹ̀ lọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó ń lẹ̀ àtọ́lá máa ń lọ. lórí kodò bóṣomi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. ayé 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 òkùnkùn. ayé 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 òkùnkùn ayé. ayé dojú kejì ayé dorí kodò bóṣomi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. ayé òkùnkùn. ayé 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 òkùnkùn ayé. ayé dojú kejì ayé dorí kodò bóṣomi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. ayé lókun ènìyàn lọ sá o. ó mà ṣe hey ó mà ṣe this is sad, very sad. Well, Báyọ̀ bọ́rọ̀ ṣe wá rí báyìí kí ló fi pé ó máa jọ́ màá báyìí. ọ̀nà àbára yẹn náà ni òye mi mo ṣe ní káwá gba ń gbé ẹ̀yẹ láti mọ̀ àti pé nǹkan tó ti ń pè mí lóminú ni pé ẹni tó fi hàn mí pé òun ni mọ́ mi ẹnu ọ̀nà dáàdì kò síjọ́ kan kó má wà bẹ́ẹ̀ mo tún wà ní mọ́tò dáàdì lọ́jọ́ kan tó ń pé wọ́n tún sáré tẹ̀lé mọ́tò lọ nǹkan tó wá ń bọ̀ máa ń ní pé báwo ni màá ṣe wà nílé tèmi máa gbádùn tí màá máa sọ fáńtà
ọmọ wá sílé tó ń gbé. ọmọ wá síbẹ̀ gan. àǹtí ẹ ṣe gan ni ọtí kò tèmi kọ́ ọ sọ jẹ́ sí pé bóyá kẹ bá wa wá àwọn ọkùnrin tó máa bá wa gbé wọn kọ́ wọn lọ sọ́sìpítù títí kára wọn máa fi yá. tí náà dé torí ọ̀rọ̀ tó sọ yẹn kì í ṣe pé bí àkókò tó wà ó mú ọgbọ́n wá àmọ́ ọ̀rọ̀ ọmọdé ló sọ bẹ́ẹ̀ ni ọmọdé ló ń ṣe yín méjèèjì sórí gbogbo àlàyé tó kó kalẹ̀ fún mi tí mo ti fojú níwò dáadáa mo ti rí i pé ọ̀rọ̀ àgbà ni. gbogbo nǹkan tó bá need sọ fún mi but kò ṣe máa ní ká jókòó dáàdi ọ̀rọ̀ wà this and that mi ò like it tó bá jọ̀rọ̀ owó ni how much do you need. mo kàn ní kí n sọ fún yín ní àná ẹ̀gbọ́n mọ́ mi ọ pè mí mo lè ní láti lọ bá wọn kí n rí wọn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. okay. gbọ̀ngbà tí mo débẹ̀ nǹkan tí mo bá bò dára rárá àná náà fi picture mọ́ sí mi hàn mí. Oh, that's a great news, good news indeed. Daddy, kò ń ṣe good news o. Nǹkan tó bà mí lọ́kàn jẹ́ gidi gan ni. What happened? Àná ni mo mọ̀ pé woman tó máa ń dúró sẹ́nu gate. Ó tún lọ́jọ́ kankan tó ń lé mọ́tò yín lọ. Woman yẹn náà sọ pé ó bí mi lọ́mọ, mo rí fọ́tò ẹ̀ báyìí. Tí ó ń ya wèrè yẹn kọ́ ló ń sọ yẹn. Bẹ́ẹ̀ ni Daddy, òun ni mọ́ mi o. Báyọ̀. Dáàdi nǹkan ẹyọ kan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi tó máa dùn mọ́ mi inú láyé àti lọ́run ni pé tẹ́ bá lè help mọ́ mi as in táwọn náà kúrò láàrin àwọn ó ti yé yín tó lè di èèyàn tó máa lè láǹfààní àti jókòó sáàrin wa báyìí sọ̀rọ̀ tí mọ́ mi máa jókòó báyìí tẹ́mi náà máa wà báyìí tẹ́mi náà máa wà báyìí now this is mọ́ mi Báyọ̀ líle inú mi á dùn. All right, no problem, kò sí problem, okay. Thank you very much. I'm happy. God, you can go, no problem. You can go. I'm not worried about my logic. All right. DBC ló bí Báyọ̀. Ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ fúnra ewu ni. Sí wa. Sísá mi gbé gbogbo àlàyé tẹ́ ẹ ṣe fún nínú ilé lágbọ́wọ́ ọlọ́run á ṣe istihara lórí rẹ̀ ọlọ́run ó sì kọ́ àmọ̀ṣẹ́lẹ́lá nìlẹ́rì lọ́dọ̀ ọlọ́run. ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní kẹ́ fi ọkàn ara yín balẹ̀ tí mo bá ti rí alert ẹ mọ̀ ọ́ tẹ́ máa ṣe fún mi tẹ́ bá ní àwọn tó lè gbẹ ibi tí wọ́n máa sin sí tó máa di òkú instantly ẹ jẹ́ kí mi rí alert tí bá ti rí alert kò sí wàhálà ó ti dòkú ní ẹ̀ alright done alright ó dàbọ̀ ṣì fọlọ́nṣọ́ ẹ má bínú láti ní kílẹ̀ mo lè ṣe báyìí fẹ́ ṣe fún yín bàbá. You see sórí ilé ayé yìí. ara aláìsí pé àwọn kan wà téèyàn bá náà wọn ò ní wùwà ìbínú àbí èèyàn ò ní bínú mọ́ àwọn irú ẹ̀dá bẹ́ẹ̀ máa ń jẹ́ kéèyàn bínú wọ́n á ṣe débi pé inú máa bíyàn sóde
kò ṣe pé mo bínú náà to that extent but èèyàn kan péré ló ṣẹ̀ mí mo wá wò wípé kí ni mo lè fi bá ṣeré mo kọ̀ wò pé wọ́n mi ò fẹ́ kó dìwò yí ọ̀la lórí ilẹ̀ mi ì fẹ́ kó break mọ́ mo fẹ́ ká get rid of him if you can do that I'll be very happy and mo mọ̀ pé this is not our first time of doing together you know so mo kàn fẹ́ tó bá dìwò yí ọ̀la lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọ̀la kó má di alẹ́ débi pé ilẹ̀ mọ́ ó tún wá jí lọ́tún la. kò sí wàhálà details yẹn kọ́. gbogbo details yẹn wà intact. good my chief. Sorry, when it comes to o máa jẹ́ kí n rẹ́rìn gan. Èmi tí mo bó ṣe ń lọ gbogbo packaging yẹn mo ti ṣe sílẹ̀ ètò yẹn ti pé. But chief ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé country ti yàtọ̀ sí àgbègbè nǹkan tá a dẹ̀ ń ṣe risk pọ̀ bẹ́ẹ̀ gan so increase so by now I think 50% increase lórí owó wa. tó ti gara sí no problem sure ọ̀rọ̀ owó kọ́ ni issue owó kọ́ ni problem mi nǹkan tí n bá fẹ́ kẹ́ bá mi ṣe mo fẹ́ kẹ́ bá mi ṣe and I know you will do more than even you do more than expectation. Maybe if I could say more than expectation this time around. Only that person. No wala. We'll get it done. Trust me. Ẹ máa tẹ́ máa ṣe fún mi gbogbo details ẹ̀ bá mi fún smart. Ṣé ẹ máa expect so? I really appreciate it. It's a deal, okay? Trust me. Nice brother. ẹ̀yin ọ̀gá mi ẹ jọ̀ọ́ ẹ má bínú fẹ́ sáré géèjì táyà yìí ni. Adigun fọ́gá ẹkùjọ́ mẹ́ta o ṣáájú wá sẹ́ńtà àdúgbò ẹ̀dọ́ lọ ẹ̀wẹ̀ bá mi géèjì táyà wájú yá tẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dáhùn à ń kánjú. kí ni nǹkan tó ṣẹlẹ̀? Smart. Yeah. Níbo ẹ wá? I'm looking for you. Shoot our people once and for all here. Mo yẹ tẹ́lẹ̀ kẹ́ tó kún ọ lé ní. Pápápá ó yá. Àwọn òṣèlú wa pọ̀ báyìí ṣé wọ́n mọ̀ pé táyà bàjẹ́ kó tó kún ọ lé. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ náà sábà bí. No. Má shoot wọ́n ní kó bíbá wà crowded gan ni. Èrò pọ̀ bí yìí tó bá ṣe irú iṣẹ́ báyìí níbi báyìí ó mọ̀ pé báyìí ó máa trace wọ́n dẹ̀ máa get wa. O understand? Ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ jẹ́ kó wálé. Tó bọ́ bá ní jẹ́ ká sábà bí. Àbí kí la fẹ́ bọ́ lọ́wọ́. Ẹ̀hẹ̀ díẹ̀ fẹ́ kan píṣọ̀ tí mo yà lẹ́ẹ̀kan ní sílẹ̀. Má bù ú. Àwọn ṣe kó bá bù ú. Very ugly thing. Èmi ugly thing. Not you. Ọ̀gá mi o, wọ́n ti ṣe tán ó yá o. Okay. Kí ló ṣẹlẹ̀? Okay, let's go. Wọ́n ti mú òun náà. Wọ́n ti mú. Wọ́n ti mú ti kàn náà. Follow them.
Báyọ̀, ó mú drinks ẹ̀. I don't feel like. Oh, feel like kí ló dé? Irú ọ̀rọ̀ mọ̀ sí mi náà ni. Báwo mo lè wà okay ní condition tí mo wà? Mọ̀ sí mi at that condition. Ó ní ìtọ́wọ́ ọ̀rọ̀ mọ̀ sí. Ṣé wọn pé Popsi ti sọ fún ẹ pé kó má bọ̀dá mind ẹ nípa máa ṣètò ẹ̀ ága mọ̀ sí máa yá. Wo mi mọ̀ kan tí o wá ń ronú fún sí yìí o. A wá síbà láti wá cash fún ni kò jẹ́ kó wá máa ronú. Mi ò láì gbogbo eléyìí náà. Má bínú, I will take it. Hello? Báwo ni? Ṣé wàá okay? Oh, má worry. In the next few minutes, nísìnyí o máa rí mi, ṣó ti gbọ́. Má worry, o máa rí mi. Mo wà okay bí tí mo wà ṣó yẹ rẹ̀. Ibi hotel yẹn ni ó wà níbẹ̀ tó títí. Look, wọ́n wá suspicious. Wọ́n wà bẹ̀rẹ̀. Thank you. Thank you. We're from the state CID. A gba ìpè wípé interest in life èèyàn kan. A dẹ̀ ní àǹfààní láti wáyé ẹ̀yin wò kínníkínní láì sí ìdíwọ́. Ẹ jọ̀ọ́, irú embarrassment wo lélẹ́yìí bíbá nìsan? Ẹ sọ fún mi, kí ló ń fọ gbogbo òṣì yìí gan-an? Kí ni gbogbo orí burúkú yìí ná? Ṣé ká má lè jókòó síbí báyìí, ká má lè ṣe fàájì orí ara wa ni? Àbí ṣẹ̀ṣẹ̀ wà nínú yẹn ni? Madam, wọ́n ní ẹni tí ò bá ṣe nǹkan ètùtù kì í kíyè sẹ́yìn kùlé. Ṣèbí ẹ̀yin mọ́ ẹ̀ẹ́dẹ̀ lẹ́bọ lẹ́rù ó fún ẹ̀ jẹ́ ká ṣiṣẹ́ wa. Please stand up. Wà á má fọwọ́ pè mí ẹni àwò mo lè wá gbàrún fún ọ èmi ò láì fi ẹ o. Àwọn fẹ́ tọwọ́ bọ̀ mí lójú ara mi. Search him. Ẹ wo ẹjẹ́ ká máa lọ jàre ká kúrò. Tó bá tún gbé ẹsẹ̀ kan bẹ̀ yẹn máa fọ́ kókó sẹ̀. Ọ̀rọ̀ yà bí mi. Go and arrest her. Wọ́n ọ̀gbẹ́ ìdùnnú mú kókó sí lọ jàre. Bó ṣe bù mí lápá tó fẹ́ ṣe mí lè ṣe. Má ju ẹ̀ntìrì lásán. Tí mo gbá ẹ̀ntìrì ara ẹ̀ balẹ̀. It's okay. Come on, back side. Move! Come on. Move, gentleman. You're under arrest. Your hands on your head. Tó bá tún wọ yìí, máa fọ́ ọpọlọ ẹ̀. Nífẹ̀ẹ́ ni lójú fata sẹ́nu, wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. Ayé ní kòlìkò lóko àmọ́. Àlọ́ba káyé má fàyè dààmú mi, mo bẹ̀rù ayé. Ayé, 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 ayé òkùnkùn. Ayé, 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 ayé òkùnkùn. Ayé, ayé dojú kejì. Ayé dorí kodò, kò sómi kò sẹ́jẹ̀, a ò mọ bí ayé ń lọ. Ayé. Àṣìṣì Adékúnlé lóní kẹfẹ́ yìí kọ́gbọ́n. Ayé lè ọ̀rẹ́ rọra ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́. Ẹ wá nǹkan fìdílé kẹwà kọ́gbọ́n. Báyé bá ń yẹ ọ̀rọ̀ ra ṣe gbígbà bá ń yẹ ọ̀rọ̀ ra ló gbà. Òṣìkà rántí ọ̀la ẹ̀san adé. Ayé dojú kejì, ayé dorí kodò. Òṣìkà rántí ọ̀la ẹ̀san àké. Ayé, 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 ayé òkùnkùn. Ayé, 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 ayé òkùnkùn.
ẹ̀yin náà rí mo wà àwọn rí parí ẹ̀. Oh, my dear. Báwo ni? Fine. Oh, okay. Gbá lóde. Oh, ma, àbí náà kò tó. Ká tó sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìwọ nílé tẹ́mọ̀ àjẹ́ let me just say let me teach. Oh, Daddy, This lovely. Professor, you are very important. Not that lovely. What is it? You as well. Oh man, you won't see it. Oh, thank This is you. wonderful. Lovely. Yeah, Daddy. Excuse me. Kò sí nǹkan tó léwu kò ṣẹlẹ̀ ó bá jẹ́ kí n wọlé náà wá dé wá farabalẹ̀ explain. No, we're very, very important. And what is it? Ìgbà tí èèmà ti Báyọ̀ ta jáde láàárọ̀ yẹn, mọ́tò wa ṣáà stop síbi organizer yẹn. Okay. Bí kò ṣe rí wọn jeep nìyẹn mi tiẹ̀ mọ̀ kó tójú mi tiẹ̀ wá débẹ̀. Okay. Mo wá rí kan náà, but we were very sure by that moment pé bóyá ìbọn ni àbí kankan ohun tí gbàtà dé bá ti a lọ. To my surprise. Jeep yẹn tails yín bọ̀. Yes. Ó ń tẹ̀lé yín bẹ́ẹ̀ ṣe ń lọ. Yes, I think so. But me were very, very sure pàbà gangan ló ń tẹ̀lé náà. But ìgbà tí a ṣàdé bá yẹn, kò pẹ́ bí àwọn guy yẹn pẹ̀lú lady yẹn kò ṣe wọlé nìyẹn. Okay. Wà tán ṣàjókòó, wọ́n ṣáà ń wò mí bákan. Mo kọ́ wò pé àwọn people yìí wọ́n ní mission tó wá ṣe ń bí báyìí. Mo ṣe pé cousin yẹn nìyẹn, Uncle Sunday. Sergeant Sunday. Yes, mo ṣe call wọn nìyẹn pé kàn jọ kàn wá síbi tí mo wà báyìí o. Inú mi jẹ́ dùn pé wọ́n jẹ́ wà. Daddy, lè believe kan tí wọ́n rí lára wọn o. Ìbọn. Oh my God. Yeah. Ṣé wọn fi harm mi ṣá? At all. Àwọn guys ẹ̀ wá dàbà. Ẹ ṣáà ìka máa dúpẹ́ lọ́dọ̀ lọ. Because immediately táwọn ọlọ́pàá ti bá àbọ̀ lára àwọn people get them arrested. Gbé wọn náà ti kó lọ. Ẹsẹ̀ wá gé yẹn báyìí, one pretty lady, very pretty girl. Ó tún wá ń ṣe bẹ́ẹ̀ ni pé hey Daddy ẹ wò ẹ̀yà mi já o. Daddy ká ṣáà máa dúpẹ́ lọ́dọ̀ lọ́run. Dáadáa tẹ̀yìn ṣe. Àìwò àbàjẹ́ yín, òun ló gbá àwọn náà borí ọ̀tá. Because a lè márùn-ún pa àwọn náà fẹ́ ṣe nǹkan fún. Kán lọ ìtura àbí kàn tiẹ̀ ṣe nǹkan kan fóun. Ṣàrí pé nǹkan burúkú ni. The reason táwa náà ṣe yẹn. Tẹ́fín pop. Yes, Daddy. Okay, you see ẹni wàá jókòó sí kẹwàá. Ṣọmọ kan tó ṣẹlẹ̀ jẹ́ kí n wọlé àti dúpẹ́ tán lọ́hùn ti gbé ìyẹn fún yín dá. Ó ti yẹ mo máa ní láti lọ take shower kiri. So you know, you dress ara mi. Ìyàwó yín tẹ̀ dúró dé yín lókè ọ̀nà ẹ̀jẹ̀ káwọn máa ti parí. All right. Ẹ lọ pé wọ́n sí kọ́ wájú. Òkété gbàgbé ìbò sí ó dé gba látẹ ó káwọ́ lórí aṣọ tó ní márùn tí ọ̀la ẹ ò wáyé lóde bí. Òkété gbàgbé ìbò sí ó dé gba látẹ ó káwọ́ lórí aṣọ tó ní márùn tí ọ̀la ẹ ò wáyé lóde bí. Ayé 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 òkùnkùn. Ayé 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 òkùnkùn ayé. Ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ̀jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. Ayé lókun ènìyàn lọ sá o. Ayé anamọ́nàyé aṣàgbàlagbà ṣìbálà ṣìbóló. Alo. Hello. Tani. Hello baba. Fọlọ́nzọ. Ẹ̀wù baba wàhálà wà o. Wàhálà wò. Baba wàhálà wà gan-an ni. Ṣẹ̀dẹ̀ rọ́rọ̀ tá à ń sọ yìí tó bá jálẹ̀ pẹ́ báyìí tó bá tabo nílé á ta bá ara oko ni o. Àwọn ọmọ tí mo máa ń ṣe bàbá. Tí mo ní kọ́ bàbá yóò. Bàbá ọwọ́ ṣègùn ọlọ́pàá ti bà wọ́n. They have been arrested. Ọwọ́ àwọn agbófinró ti bá wọn. Yes, wọ́n ti arrest wọn. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ọmọ tá a sọ yìí bàbá.
tí mo bá bẹ̀rẹ̀ sí ní gàtọ̀ bá dárúkọ mi bàbá á máa kàn yín. Kò sí ní tó jọ. àwọn nínú ọmọ ọmọkọ́ta lè ṣe náà mi ò mọ̀kọ́ta lè ṣe báyìí. wo kò sí ní tó jọ kò ní fi ẹnu ara rẹ̀ sọ nǹkan báyìí jáde bẹ́ẹ̀ bá kọ ilẹ̀ tó bá kọ òkè ó tún níbi kan àgbéká. Okay, all right. kò sí kankan tó tẹ̀lẹ̀ wo bàbá pàjánà kó káfí wo ẹ̀ sílẹ̀ báyìí bàbá ńlá gbọ̀n ní òní ní kọ́ máa ṣàwọ̀ gbótiwótiwó bó bá ku òní kọ̀ọ̀la kí àwọn ni wọ́n kú ojú àrọ́ ni àsọ́kòtàgbé àsọ́kòtàgbò kò sí kankan tí ó sọ ìwọ kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́lá wí lọ́kọ́lá síra alárùfọ́n báyìí ti pẹ́pẹ́ yẹ. wọ́n tún yé pé èmi ajagun náà oògùn làyà ọ̀sẹ̀ òru ọ̀pọ̀ ẹni ayé bá túkọ̀ máa lọ ní èmi wọ́ọ̀kùrú làkúrò lákúrúkú lẹ̀ kò sílẹ̀ àwọn ọlọ́tẹ̀ tani náà tani wọ́n bí ilé tí ó sì dá agbódẹ̀wò tí ó lòun ò ní sáwó ẹyẹ kọ́ máa da fún gbogbo ẹni tí ọ̀bẹ̀rẹ̀ mi. bọ́lọ̀dọ̀ kí ló ń bẹ lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́lọ̀dọ̀ kó làkúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́lẹ́wé lọ́kọ̀ọ́lá sí la. ìṣòro ayé ò ní dá fún ẹni mo sọ kò séwu fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ. lóní kẹfẹ́ yìí kọ́gbọ́n ayé lè ọ̀rẹ́ rọra ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ ẹ wá nǹkan fìdílé kẹwàá kọ́gbọ́n. a pè é alúkọ̀ọ́jà kí a ní ọ̀dà èyí tí ọba jẹ ewé ẹ̀kẹ́yọ̀ kan kí ló tó kẹyọ̀ kan èmi ẹ̀ kú. òṣìkà rántí ọ̀la ẹ̀sán adé ayé dojú kejì. kó kàn jẹ́wọ́ fún wa káyọ̀ fi ẹ̀ kó máa lọ ìwọ náà wò ṣé tó bá pàdé àwọn bọ́ọ̀fẹ́lẹ̀ wọ́n sì lè láì ẹ̀rù ṣe wá. ìyá ẹ ti bá ẹ lára mu tó o bá jẹ́wọ́ fún wa wàá jẹ wàá jẹ burúkú nínú ìyá níbi tó wà yìí wàá jẹ ìyá. Officer, so kò tí jẹ wá bí excuse wa. young lady kí ló ṣe é tó ń ṣe rẹ báyìí gbogbo ṣe pretty kò ṣe beautiful ọwọ́ kan tí wọ́n sọ ẹ́ dà ọwọ́ kan tí ẹ kàn jẹ́wọ́ lásán jẹ́wọ́ ìbí mọ̀ wípé àdá ò lè mú títí kó máa dá ibú ṣan ó máa ní atọ́kùn tó máa tọ́ sọ́nà mi mọ̀ pé gbogbo ìtẹ́ ń ṣe ẹlẹ́ẹ̀tẹ́ ń ṣiṣẹ́ fún ìwọ kan wò mí wò kàn jẹ́wọ́ fún mi máa dẹ̀ kó báyìí náà tó mọ̀ pé ìméjì rẹ̀ jọ débí báyìí lórí ọ̀rọ̀ yìí ní kejì ẹ kú sí ìwọ́n ṣe ṣe ẹ̀ náà ìwọ́n tèmi náà wò yìí wọ́n pé ilé rẹ̀ ló ti wá wọ́n kò mọ̀mọ́ fẹ́ kó bá ẹni kàn jẹ́wọ́ fún mi ṣé bí mo ṣe wà tó bá jẹ́wọ́ fún mi màá set ẹ free màá lè make sure pé o bọ́ nínú kéèsì tó tálẹ̀ kàn wojú mi kò jẹ́wọ́ fún mi mi láìkì ìyà tó ń jẹ́ yìí mi láìkì àtọ́. ṣé bí mi ṣe wà ní ìwọ̀n ní bọ́jú rárá torí ìyọ̀wọ̀ wáyé ìyẹ́ mú yẹn sọ fún ẹ tó mú yẹn lẹ́ jẹ́wọ́ fún ẹ kọ́ pàápàá mọ́ máa rò pé bóyá gbogbo sítórí òṣì tó kàn ń kálẹ̀ tó ń rojọ́ lẹ̀ tó ń sọ̀rọ̀ lẹ̀ tó ń ju ohun bó ṣe wù wọ́n rò pé bóyá torí ẹ̀ lè fi fẹ́ jẹ́wọ́ o torí gbogbo ètò lọ́sọ pé ẹ bá ti jẹ́wọ́ máa mú ẹ kúrò nínú kéèsì máa ṣe kíníkan máa bá rọ́ ló pa tó láti mọ̀ pé èèyàn ọlọ́pàá ìkan olórí burúkú ni tí ẹ bá padà gbó tọ̀rọ̀ lẹ́nu èèyàn kan pàtàkì yìí wà ẹ tún máa padà ṣáyàtàkù èèyàn sí ni èèyàn tún ní bọ́ nínú kéèsì tó èèyàn wà yìí àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ṣó fẹ́ gbọ́ lórí mọ̀ kó fẹ́ gbọ́ ó dà. ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló no so ti kiri officer oh my gosh officer. kí ló ṣe. láti bí 2 weeks ọ̀sán mo ń feel sick mo wá lọ hospital wọ́n wá confirm pé mo ti lóyún. Tinúadé báwo ló ṣe wá ṣe ó ṣe ó kù díẹ̀ káàtó báwo ló ṣe wá ṣe tó fi pé tán ajá tó fi kàn mí lè mọ́mù kò yẹ kó rí bẹ́ẹ̀ no kò ṣe pé bẹ́ẹ̀ àwọn sọ̀pọ̀ ti kéré jù láti lóyún at least you're old enough but nǹkan tí mo ń jà láti sọ ni pé wàá kọ́kọ́ date ọkùnrin ẹ fẹ́ ra yín sílé iná kó tó di pé olóyún kan ṣoyún ló máa fi síwájú kó yẹ kó ṣe yẹn náà ìwọ ọmọ tó níbi tó níran I know I'm very disappointed in you ní láti ṣe yẹn náà. Auntie, I don't understand too. What do you mean you don't understand? Nígbà tó ń ṣe tẹ́ ìgbìmọ̀ náà tẹ́ ń fà jáde you understood there now ó ti ṣẹlẹ̀ sí you are telling me you don't understand
What do you mean? I'm really disappointed in you. Me too expect me to show nǹkan bẹ́ẹ̀ yẹn rárá ni. Anyway, talent wá fún ẹ lóyún. Anything money. Táwa lẹni náà. Báyọ̀. Tinúadé. Báyọ̀ ni wọ́n lóyún fún. Ẹ̀yin ọmọ ìsìnbáyé jẹ́. Báyọ̀ ló fún wọn lóyún. Tinúadé, Báyọ̀ tó jẹ́ wípé popsi ẹ help ni. Wọ́n mú gẹ́gẹ́ bí ọmọ. Tẹ́yin méjèèjì tí mò ń fojú ẹ̀gbọ́n àtàbúrò wò yín. Àṣẹ tí ń ṣe chọ̀kì. Tinúadé. Báyọ̀ ló fún ẹ lóyún. Tí popsi bá gbóòrùn kan bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ kọ́kọ́ react? Ṣé o pé máa láìkẹ́ ẹ ni? Wo jẹ́ kí n sọ fún rẹ. Kò kéré jù náà. Wo bí gẹ̀ ni bó ṣe wà yìí. Lẹ́yìn kẹ́yà encourage bó ṣe máa lọ rí dáàdì. Tádé sọ fún dáàdì bá ṣe máa settle everything. Ilé yóò kéré jù náà. Ṣé mo máa kéré ni? Ó ti máa ń láìkó máa bẹ́ sọ̀rọ̀ jù. Nǹkan tí ò yẹ wàá béèrè lọ́wọ́ pé kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ máa láyé ẹ. Ó fẹ́ máa bú mi nìyẹn àbí? Ní ìbú ọ̀rẹ́ mi ò láti ilẹ̀ pẹ́pẹ́pẹ́ pọ̀. Òun farabalẹ̀ ó ti máa ń bẹ jù. Èmi kọ́kọ́ tẹ̀ ṣe máa ń Èmi ni mò ń bẹ. It's all right. Wo jọjọjọjọjọ. Ó mọ̀ kó ṣe mí. Má dá lóhùn. Má dá lóhùn. Èmi ni kó máa wo. Ìròyìn lásán lásán. Tinúadé, ìwọ kọ́ ni mo bá sọ. Sọ fún mi náà, olóyún àbí olóyún? A ní mi ò lóyún. Tó bá tẹ̀ sọ fún bàbá ẹ̀ sẹ́rẹ̀ pé olóyún, èmi tún wá kọ́. Ṣé o ti ní láti sọ fún mi pé olóyún? Tinú, I'm talking to you. Ṣé o ní oyún? Jẹ́wọ́ fún mi. Mo ò lóyún. Mo ò lóyún. Tí wọ́n bá dẹ̀ ti ń bí ìsìn yìí, ìyẹn mi pé yàn ti lóyún nìyẹn. Mo ní malaria láti ìjẹta, ta ló dá sí nínú yín? Ẹ wẹ̀ fún mi sílẹ̀ mi ò lóyún, na by force. Mo mọ ọmọ tí ó jẹ́. Ó lágídí ọkàn, ó mọ̀ yẹ fún ẹ. Pẹ̀lú gbogbo ẹ̀ jùlọ. Kì í ṣe àwọn ojú, ó máa di dandan fún wọn. You know what? I like you so much. Can you tell me the truth? Are you pregnant? No. N-O. No. O tún sọ fún mi pé no. How do you work out of this? Come on, what get done with you? Tinúadé! Oh God, what is wrong with this girl? Almost go papa. All this for kind of loud. I know you should. If you believe that people said it only buy so, wọ́n buy so they bẹ̀rẹ̀ sí fapájánu. Ó ti gbàgbé ni. Tí ìyá bá tiẹ̀ ti kú, ìyá kan náà ló tún ṣe màmá tọ́jú, wọn náà ló ń tọ́jú ẹ̀ bọ̀. You don't have to talk like that. You are my daughter. For crying out loud. Gbogbo nǹkan tó bá ti bá ẹ sọ̀rọ̀ láti máa gbọ́. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? O láti máa gbọ́ ọ̀rọ̀ mi. Baby, you know I love you so much. And mo máa fẹ́ kó understand kí ni kò wípé you are my precious daughter tí mo really appreciate wọn nílé ayé mi. Bí mo ṣe ní orúkọ tó, bí mo ṣe gbajúmọ̀ tó, bí mo ṣe lókìkí tó táwọn èèyàn mọ̀ mí pé fowó ṣeré ni mí. For crying out loud, kan wá gbọ́ wípé irú ọmọ tèmi ló lóyún. Tí àwọn ẹni tó fún lóyún, baby tell me. So ẹni tó bá fún ẹ lóyún, I mean, ọ̀rọ̀ tí stepmother ń sọ yẹn, kò ṣe nǹkan tó tóbi jù. It's a thing you can finalize within yourself. Ẹ máa jẹ sọ tòbí nùbí. Come on, tell me sọ ẹni tó fún ẹ lóyún. Ṣé fẹ́ bẹni tó fún mi lóyún? Of course. Báyọ̀ ni. Báyọ̀! Ayé òkùnkùn. Ayé.
sórí ẹṣin tatatata sí bínú kú ọ̀rọ̀ èèyàn rẹ̀ ènìyàn sọnù àti lápá tó tóbi bí ìyá odó. a ti fojú kan àgbọ̀nrín tó kéré bíi tàgéèrè irú eléyìí ò wá ṣẹlẹ̀ rí àfi iṣẹ́ ògbára wa ni. báwo lẹ ṣe ṣe tẹ́ ẹ̀ fi ọmọ náà pa. mi ò gbọ́dọ̀ kúrò tán mi really understand kò yé mi. àgbà bíríkì tó tó kí o tó ọ̀dà níjọ́ kan là á kábùkù ojoojúmọ́ ayé ní dùn ni wọ́n ní kégún wọlé eégún wòkè ṣé bí etí ara ayé bá di ṣé yàrá ọ̀hún náà gbọ́rọ̀ mọ́ ni. àkìlà máa ṣe báyìí. ẹ tí mo fẹ́ gbọ́ mi ògbó àtọ ògbó ẹ̀dọ̀ ògbó àlọ́ mi bẹ́ẹ̀ sọ mọ́ nígbà tẹ́ ẹ̀ ti rí ọmọ báyọ̀ pa ẹ̀mí ara ẹ̀ ló fi lẹ̀ o àbí ẹ̀mí ọmọ tó bí. ẹ̀mí ara mi àbí ẹ̀mí ọmọ tí mo bí Tinúadé. o tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ní báyọ̀ náà lè fẹ́ pa tẹ́ ẹ bá lè pa àkúfà ló máa jẹ́ o àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ̀ bí ẹ bá gbé alátùkẹ́ báyìí lẹ̀ ló ń bọ̀. bàbá ẹ̀yin àgbàlẹ̀ máa sọ wípé ọmọ ní jogún ọkọ gbogbo tí èèyàn bá ní láyé báyìí torí ọmọ náà ni bàbá kàkà kíkú má jẹ ṣẹṣẹ àfi ṣàwádà náà asán máa láyé yìí ìmùlẹ̀ mọ́fò lásán láyé má ṣe bí ọ. bára bá sanwó alókè ọ̀rọ̀ tí gbé tìlú àmì títì àtẹkù àtẹyẹ àti gbogbo nǹkan burúkú tó bá wà mẹ́wàá pa kése. òṣìkàrọ̀ tí ọ̀la ayédojú kejì ayédorí kodò òṣìkàrọ̀ tí ọ̀la ẹ̀sán àké ayé 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 òkùnkùn ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé dorí kodò bòsómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. ayé 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 òkùnkùn ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé dorí kodò bòsómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. Daddy mi! Daddy! Daddy! Ìṣẹ̀lẹ̀. Daddy! Akọ̀rọ̀ gbọ́ mi wá. Yóò yẹ tètè. Daddy, look at me. Wọ́n má pariwo, wọ́n wá ṣe wọ́n pariwo, tí wọ́n máa ní sùúrù ọ̀gá onísùúrù wọn o, ẹ ṣe ariwo. Daddy, talk to me. Daddy, sọ̀rọ̀ sọ hospital ni. sọ̀rọ̀. Ọ̀rọ̀ báwo? mẹ́rẹ́jẹ́ kì í sọ. Ti máa ń gbogbo problem ti báyọ̀ pé ìyẹ́ ẹ̀tẹ̀ ìyàwó rẹ̀ ni mo wà ní. Daddy, why? Daddy, why? Òde gbàlàtẹ̀ ò káwọ́ lórí aṣojú ìmọ̀ràn tí ó la ẹ ò wáyé lóde bí. Òkété gbàgbé ìbò sí. Òde gbàlàtẹ̀ ò káwọ́ lórí aṣètò ní márùn tí ó la ẹ ò wáyé lóde bí. Ayé òkùnkùn ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé dorí kodò bòsómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. ayé lókun ènìyàn lọ sá o. ayé anamọ́nàyé aṣàgbàlagbà ṣìbálà ṣìbóló. ayé alálùbẹ́ fọ́mọ tiẹ̀ alùpàkàlẹ̀kẹ̀ fọ́mọ lọ́mọjó. afọ́jú ni mímí ò lè tẹ̀nà adití ni mímí ò gbọ́ wá ń pa ọ́. ẹ má fààyè dààmú mi ayé.
Sir, tí bá sọ pé inú mi dùn lọ ni mo bá. Inú mi ò dùn rárá. The moment I set my eyes on you, níbi tí wọ́n ti ń ta oúnjẹ, ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi gan. David said, tell me, kí ló lè come to you to wá worse to that extent níbi kó máa lọ máa ṣọ́ ọmọ ọ̀dọ́ lé lóúnjẹ? I mean, kò tẹ́ worse to that extent. Sọ̀rọ̀ báyìí látìgbà tí mi àti ẹ̀sìn yọra sílẹ̀ tí mo lọ fọkọ mi ọkọ tí mo fẹ́ yẹn ṣe ló fìyà jẹ mí gan-an ó fìyà jẹ mí tó jẹ́ pé gbogbo ìgbà ni máa ń rántí ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí i àmọ́ lẹ́ni tí mo fojú mi kan ẹ̀ mo nígbàgbọ́ pé àdúrà mi ti gbà Fọlọ́runṣọ́ ṣé o lè ṣe kiri kan. And what does it matter? Ó ti mọ̀ pé gbogbo tó bá ti fẹ́ ni mo máa ń ṣe fún ọ. Mo fẹ́ kí wọ́n ti aráyé ti ara ẹ̀ sọ mí lórúkọ. Sọ ẹ́ lórúkọ in what way? Mo fẹ́ kó máa pè mí ní Débísí ọlọ́kọ méjì. Torí mo fẹ́ fẹ́ padà. Fọlọ́runṣọ́ bàbá Fọlọ́runṣọ́ ṣé ọmọ tí mo fi mú ẹ wá kọ̀rọ̀ yà yìí ó ní pé. Kí ọmọbìnrin tó mú wa ọmọbìnrin yìí ní igi ọlà igi owó òkìkí ajé ẹ o. Bàbá ọrọ̀ ajé bíi ti báwo kò yé mi o. Kò yé ẹ báwo. Ṣé bí ọmọbìnrin kan ló mú wá fún mi nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ ọmọbìnrin yìí ní igi ajé ẹ. Bàbá èmi lè rò pé bóyá ọ̀rọ̀ ìfẹ́ ni mo ti torí ẹ̀ mú wá ni èyí tẹ̀ ń sọ yìí tó kò yé mi tó. Báwo lè ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí báwo ló ṣe ń sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí ìfẹ́ láì ní owó nínú láì lọ́lá ló ṣe fẹ́ nù àwọn obìnrin tó ń wo nǹkan táwọn bá fẹ́ wọn sílé bí aya tí yóò sówó tí yóò sọ lábẹ́ wọ́n jẹ́ ń parọ́ fún ẹ aya aláya ni irú wọn dà pé kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ewé ńlọ kọ́là sí lára tó bá fẹ́ dolówó tó fẹ́ dolókìkí tó fẹ́ nípò ọmọbìnrin yìí ni igi ọrọ̀ ajé ẹ bí ẹ fẹ́ sí ìjẹ́gbẹ́ kan ìfẹ́ sí o. Bàbá ẹ jọ̀ọ́ ṣé kò ṣe kó máa ń la tẹ̀mí lọ àbí kó máa ọ̀tẹ̀ bákan nǹkan tí mo kàn fẹ́ mọ̀ nìyẹn o. Báwo lè ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí ọmọ tó kú mọ́nà yẹ kò mọ bí ilé ayé ṣe jẹ́ ẹ̀mí wo kò síkú kan tí ó pa á kàn fi sínú ayé òkùnkùn lásán ọmọdé ayé òkùnkùn dà sọ ibẹ̀ ni ó ti máa jẹ ni ó ti máa mu ni ó ti máa dáṣọ yóò máa dẹ́wù kódà bàbá fẹ́ràn agbádá ń bẹ̀ yọ ọ̀ràn nínú ayé òkùnkùn dà sọ yìí á kàn sọ di asínwín wọjà wèrè wọjà fọ̀túnjá fòsìjà ìrùkẹ̀rẹ̀ ní bàbá wèrè ń jẹ yóò kàn ní gángan ni kò ní kú ayé òkùnkùn ni ó wà. Ayé òkùnkùn. Ẹni ìwọ bá dọlọ́lá ìwọ dọlọ́rọ̀ onítẹ́gbẹ́ òní ọbẹ̀gbẹ́ pé ọba gbà mú wá wò ó wá ṣe báyìí nítorí bá dé tí ò tún rọrùn mọ́ a ṣe ní kankan tó lè wúre là á ṣe báyìí àwa òrò tó bá ti jáde lọ́sàn-án ó ti kọjá ẹ̀ wò ó yá mi ọ̀yà ẹ̀ bọ́dọ̀ bá pẹ́ lẹ́yìn ọmọ ẹ̀gbọ́n ṣe ká mọ̀jẹ̀ ọ̀pẹ mọ́. Ó ti gbọ́ kí ló rí. Kálọ̀ tẹ̀lé mi kálọ̀. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Láti lọ owó property mi tí mo ní ní Nàìjíríà àti lókè òkun àti nàdé àti Báyọ̀ lónìí. Daddy! Daddy! Yeah! Daddy, no, Daddy, no! Èmi tí ẹ fẹ́ mú mi báyìí. Ó dà ní pé ìwọ kì í ní ìfura. Ìfura bíi ti báwo? Ṣé o rí pé mo ti ń nírẹ̀wẹ̀sì ọkàn pẹ̀lú ìrìn àjò takàn rìn látàárọ̀ tí ó ti yọrí sí rere? Ṣorí yẹn ò lè jẹ́ kó rẹ̀ ní Báyọ̀. Because wọ́n sọ wípé ìbẹ̀rù kì í ṣe oníṣẹ́ àfi tó bá forí ti dópin làágbàlà. Ìrìn mélòó gan-an la ti wá rìn báyìí tó ti wá rẹ̀ torí Ọlọ́run. Kí ni nǹkan tó fẹ́ ká ṣe ń sìn? Jẹ́ ká túbọ̀ tún rìn náà. Èmi nígbàgbọ́ pé a máa rí wọn léèní ìní kò gbọdọ̀ dọ́là eléyìí. Lágbọ́rọ̀ Ọlọ́run yà lọ.
ayé 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 òkùnkùn ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé ayé lókun ènìyàn lọ sá o ayé anamọ́nàyé aṣàgbàlagbà ṣì. àbúrò ìjọba má bínú pé ó ní woman kan tá à ń béèrè. èmi àbúrò ṣé nítorí mi ló fi pè mí lábúrò àbí torí pé ó ti rí mi lábẹ́ àgbo àwọn ọmọ ní ìta àgbo ó rí mi òwò yí ara mi ni. ẹ má bínú sà ẹ má bínú ìyá kan ni a béèrè ìyá kan. n tó ṣẹlẹ̀ ní pé wọ́n máa everybody ló mọ̀ wọ́n àwọn náà júwe pé tá a bá ti gba iná ti máa ń ṣeré so pé tá a bá ti dé ìgbà tá a bá ti béèrè bá máa mọ̀. ìyá mẹ́jọ ọjà wéré ni wọ́n wéré. irọ́. ó sì ọkọ̀ ọkàn sí. ògidì wéré kódà wọ́n ti kọjá ọjà wọ́n ní wèrè tó bá já ọjà ó yẹ sọ̀rọ̀ wèrè tí wọ́n ti kọjá ọjà wọ́n ti wọ ọjà bíi méje wọ́n ti wọ kọjá ògidì wèrè wọ́n bẹ́lẹ̀ ni. ọ̀dọ̀ ẹ máa lọ ń gbà mo ní wèrè lẹ́yìn sẹ́fẹ́ rí abẹ́fẹ́ rí. ẹ̀jẹ̀ má bínú ẹ̀jẹ̀ tó ń bọ̀ ọ̀yà sẹ́rí tẹ́ bá ti gba ọwọ́ ọ̀tún báyìí ẹ̀yà báyìí ẹ máa rí wọn ń bẹ̀. Ráyé wá. Ayé ló tán fìtílà fún ni o. Wọ́n á tún fi kòkò dé pa. Ayé nífẹ̀ẹ́ ni lójú fata sẹ́nu. Wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. Ayé ní ń polèpo lóko wá mú. Àlọ́ba káyé má fàyè dààmú mi mo bẹ̀rù ayé. Ayé 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 òkùnkùn ayé 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 òkùnkùn ayé ayé dojú kejì ayé. ìjọ́kíjọ́ tẹ ẹ bá fojú kan ìyá yín tí ojú yín kojú báyìí nǹkan ńlá kan yóò ṣẹlẹ̀ lọ́jọ́ òun. Abiyamọ dúró jẹun ọmọ máa ralẹ̀ fún ẹ máa kọ́lé fún ẹ máa ṣe ohun tó yẹ kọ́ ọmọ ò ṣe abiyamọ dúró jẹun ọmọ. Ayé 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 òkùnkùn. òun máa sọ pé kí n tọ̀ àwọn onímọ̀ wá mo máa ń ṣàkíyèsí pé tí n bá ti sùn mo máa ń lá àwọn àlá kan àwọn àlá tí mo dẹ̀ ń lá yìí bí kí n máa bóbìnrin sùn lójú oorun tí bá máa fi jí báyìí máa kọ̀ tí ń pé mo ti wet mo kọ̀ wá rò pé ó ń ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀kejì àwọn àwọn òpin nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣojú lásán mọ́ àfi kí n tà àwọn onímọ̀ wá bí mo ṣe wá sọ́dọ̀ yín nífà. àlá tẹ́ ẹ láìsí àlá tó lágbára púpọ̀ bí mo ṣe rí ẹ láyà ọ̀run àyà ọ̀run ní ń ba yín jà àtúnṣe tá a wá sí ní wípé a wọlé alúà ni àti ọ̀pọ̀lọpọ̀ sàárà pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní gbúrò rẹ̀ ní láyé ìjẹ́ bó ṣe jẹ́. àfà kí wàá ní kí n mú wa bá. tá a bá ti parí àwọn àdúrà yìí tán iye kí ẹdẹ ẹ bá rí ẹ mú wá á fa àwọn ọmọ ilé kí ó. àdúrà yóò gbà ọlá ìnáwó lọ́dọ̀ náà ọlá sàfà ọlá amọ́lúwà ọlá abẹ́tìlá àti ìkì ọlọ́run ó ṣàánú ẹ kò ju àwọn tó bá ti dọ̀la ẹ yọjú sí mi. ẹ ṣe àfa ẹ ṣe. alhamdulilayi ilẹ̀dí azala aláàbùdó ìdíkùdá alhamdulilayi. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alájà mi ń pè é àwọn àlejò ńlá ni mo ní ẹ máa gbà ẹ máa gbà.
àwọn àlejò ńlá ni mo gbà yìí. ṣọ́kù òjìgbó. ọpẹ́ ní fọ́lọ́run. ṣàlàáfíà làbálé. àlàáfíà ni. ṣé ò sí wàhálà. mo ti hàn àwọn ọ̀tún yẹn kan. lọ́ọ̀rì gbé sínú yàrá àlùwà. sọ́gbọ́. sísá mi pé ọ̀dà báyọ̀ kọ́ yìí. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ ti jìnnà sí wa púpọ̀ ju àdúpẹ́ fún ọ lọ. ṣé ohun tí mo sọ pé yóò ṣẹlẹ̀ ìjọ́kíjọ́ tẹ́ ẹ bá ti mọ̀ ìyá yín pé ìyá mi rèé o ṣé nǹkan ohun ti ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ o. ó padà ṣẹlẹ̀ o kódà torí ẹ̀ ni mo ṣe ní ká wá rí yín. inna ilahi wa inna ilayhi raji'un. ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà láàsì padà sí. Bá a ṣe wá kọ̀rìn àjò yín ẹ̀yin àti ìyá yín pé yóò rí bẹ́ẹ̀ náà ló rí àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ tí pé inú ayé òkùnkùn lẹ́ẹ̀tì máa jẹ lẹ́ẹ̀tì máa mú lẹ́ẹ̀tì lùgbà inú ayé òkùnkùn lẹ́yìn gan fún ara yín lẹ́ìlà tẹ́ìlù ohun tó wá ṣe kókó jù sísá bí ń pé ọ̀dà báyọ̀ àǹtí wa ẹ wà súnmọ́ Ọlọ́run ni o ẹ súnmọ́ Ọlọ́run púpọ̀ torí àdìsí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ó ní fáàrí fún ni kọ́bùlà àǹtà àbùdúni fàmọ́lámú yáàrí fún ní fàkẹ́ ìfàyà àbùdúni man alákìtẹ̀lẹ̀ jìnnà wàlẹ̀ ìnzà ìlàlẹ̀ àbùdúni. ẹ gbọ́ Ọlọ́run sọ pé ànábì sọ ó ní ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí tẹ́ ò bá mọ̀ mí báwo lẹ ṣe fẹ́ mọ̀ mí sí. ó ti sọ pé òun ò dé ènìyàn àti àlìjẹ̀nnì lásán ìlà àyàfi ká máa sọ wọn lọ́wọ́ wa ǹjẹ́ bó ṣe jẹ́ ẹ ní sórí burúkú ẹ dàgbà ẹ dùgbò ẹ fọwọ́ pawọ́ ẹ fi ìdíjọ́rì lọ́la ní ibi lọ́dọ̀ ọlọ́run lọ́la fáàtì bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. ayé òkùnkùn ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. má jẹun wáyé òkùnkùn má jẹun wáyé òkùnkùn ẹni wáyé òkùnkùn irú wọn ò ráyé wá. ẹni tó ń jẹ nínú òkùnkùn tó mu nínú òkùnkùn tó ń gbégbé ayé òkùnkùn irú wọn ò ráyé wá. ayé ló tán fìtílà fún ni o wọ́n á tún fi kòkò dé pa. ayé nífẹ̀ẹ́ ni lójú fata sẹ́nu wọ́n á tún kíni lẹ́yìn fẹ̀gùn sọ́wọ́. ayé ní ń polèpò lóko àmú. alọ́ba káyé má fàyè dààmú mi mo bẹ̀rù ayé. ayé òkùnkùn. ayé òkùnkùn ayé òkùnkùn ayé dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ́jẹ̀ a ò mọ bí ayé ń lọ ayé. má jẹun wáyé òkùnkùn má jẹun wáyé òkùnkùn ẹni wáyé òkùnkùn irú wọn ò ráyé wá. ẹni tó ń jẹ nínú òkùnkùn tó mu nínú òkùnkùn tó ń gbégbé ayé òkùnkùn irú wọn ò ráyé wá. ayé ló tán fìtílà fún ni o wọ́n á tún fi kòkò dé pa. ayé nífẹ̀ẹ́ ni lójú fata sẹ́nu.